Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò ẹ ṣe dáadáa làbálẹ̀. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho ti jáde tán. Bàbá ti sọ àṣírí bí owó ṣe wọlé, bí òun ṣe ní owó, bí gbogbo ayé ṣe ń gbọ́ òun. Tẹ́ bá rántí dáadáa nígbà tí àwọn DSS tí Buhari olóògbé Buhari ń gbà náà lọ́hùn ó láwọn kan tí tán bá kú ẹ máa ní pé kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ wọn. Ẹ̀yin èèyàn wa, irú àdúrà wo lẹ fẹ́ gbà fún olóògbé Buhari báyìí? Ẹ jù sórí comment section, ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́. Kábíyèsí Elédùmarè. Now nígbà tí olóògbé Buhari tó rán àwọn DSS pé kán lọ yanjú olóyè Sunday Igboho, pé kí wọ́n lọ pa olóyè Sunday Igboho, bóyá òkú ẹ̀ lẹ fẹ́ gbé wá o, bóyá ààyè ẹ̀ lẹ fẹ́ gbé wá o, kò sí nǹkan tó kàn òun. Ẹ̀yin ṣáà bá mi gbé wá kí n rí. Ẹ gbé anything gbé wá ebù, but Elédùmarè ju ọ̀tá lọ. Ẹ mọ̀ pé tipẹ́ táwa ti máa ń pariwo who Jah bless no man curse. Olóyè Sunday Igboho dẹ̀ máa ń sọ àwọn kankan. Bàbá máa ń ní pé bí ó ti ṣe ń lọ yìí o, bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ẹni tí Elédùmarè tó bá gbé fún ẹ gbà fún un, kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọn ò fẹ́ gbà fún olóyè Sunday Igboho finally wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbà báyìí, wọ́n mọra wọn. Now nígbà tí ọ̀rọ̀ pọ̀ o because ọ̀rọ̀ tá à ń sọ sí ni wípé báwo ni olóyè Sunday Igboho ṣe ní owó. Now olóyè Sunday Igboho jáde tán pé ẹ wo bí tí mo ti rí owó mi rèé o. So ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí olóògbé Buhari ṣe rán àwọn DSS wá sọ́dọ̀ olóyè Sunday Igboho. Tán délé báyìí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn, wọ́n rí mọ́tò, wọ́n rí ilé jọ̀rànjọ̀ràn, wọ́n rí oríṣiríṣi mọ́tò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú pé níbo ni ó ti rí owó yìí? Iṣẹ́ wo ló ń ṣe? Á jẹ́ pé ọ̀daràn ni bọ̀bọ́ yìí, ó ń pa àwọn èèyàn ni, ó ṣoògùn owó ni. Iṣẹ́ wo ló ń ṣe tó fi ní gbogbo àwọn owó yìí, tó fi ní gbogbo àwọn mọ́tò yìí? Ọkọ̀ bọ́gìnì rèé, páwa gan tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì gan lówó yìí. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún mọ́tò, ṣé ẹ ríṣẹ́? Àwọn ọmọlẹ́yìn olóògbé Buhari. Now the same Buhari tó ní kán lọ pa olóyè Sunday Igboho ń bo lòun wà lọ́jọ́ ìní. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Who Jah bless no man curse. Ẹni tọ́lọ́run bá gbéga ẹ support ẹ so that ìgbéga tiwọ́ náà á dé. It's as simple as that, but wọn ò fẹ́ gbọ́, kò sí wàhálà. Now olóyè Sunday Igboho jáde tán lẹ́yìn tí olóyè Sunday Igboho lọ sí ìpínlẹ̀ Kwara tí wọ́n lọ launch ìrù ẹkùn. Bàbá jáde, bàbá sọ oríṣiríṣi, àwọn kan á ti rí fọ́nrán yẹn. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí rí tẹ́ ẹ̀ tí gbọ́, àlàyé lẹ́kùnrẹ́rẹ́ òun ni mò ń sọ fún yín bó ṣe lọ. Olóyè Sunday Igboho jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹ wo bí ẹ bá fẹ́ mọ bí mo ṣe ní owó mi, èyí ni bí mo ṣe lówó mi lọ́wọ́. Ó ní true Ọba Ládọjà ni òun ṣe ní gbogbo owó tóun ní. Àwọn èèyàn pariwo pé what? Fún àǹfààní àwọn tí wọ́n pariwo pé olóyè Sunday Igboho ritualist ni, àwọn kan tiẹ̀ jáde, àwọn ọmọlẹ́yìn Gani Adams wọ́n ní tọ́ọ̀gì ni olóyè Sunday Igboho ní Mọdákẹ́kẹ́ gbogbo táìmù tí wọ́n dá OPC lẹ̀, pé olóyè Sunday Igboho gan pé mẹ́mbà nígbà yẹn, pé but ó wá ya rẹ̀ sọ́tọ̀, ó wá lọ kó àwọn bọ́ìsì kan, gbogbo àwọn bọ́ìsì ẹ̀ ni wọ́n máa ń jalè London Bridge nígbà yẹn. Mi ní nǹkan tó ń tẹ̀ àti sọ́nsìn pé olóyè Sunday Igboho ni ọ̀gá wọn, òun ló rán àwọn bọ́ìsì kan lọ máa gba fóònù já báàgì gbà. Ó sọ oríṣiríṣi. At the end of the day story story ni. Olóyè Sunday Igboho ti jáde, bí mo ṣe lówó mi rèé o, Elédùmarè ló bùkún mi. Lẹ́yìn tí Elédùmarè lo Ọba Ládọjà, pé orúkọ Ọba Ládọjà ni àwọn wá ń lò káàkiri. Anyway táwọn bá ti lọ, táwọn bá ti dárúkọ ṣé ẹ mọ Ọba Ládọjà ni, mọ Ládọjà ni, because time yẹn gan wọn bàbá yìí wọn tí ìjọba, ṣùgbọ́n he was an ex-governor nígbà yẹn. Olóyè Sunday Igboho dẹ̀ ṣiṣẹ́ fún wọn gbà náà lọ́hùn. Ṣé mọ́ Ládọjà ní tó wá ti ó nígbà tóun lọ sí orúkọ yẹn náà lòun fi jẹ lọ lọ́dọ̀ Oyinlọ́lá tó jẹ gọ́vnà gbà yẹn náà lọ́hùn. Orúkọ yẹn tóun bá gbà tóun dọ́dọ̀ Oyinlọ́lá
tóun débẹ̀ tóun dárúkọ ọba Aládọjà ìwọ ni Sunday Igboho, bóun jẹun lọ bàbá jẹun lọ gọbọyé àwọ̀ àpò. Lọ́dọ̀ Mímíkò náà ńkọ́, orúkọ yìí náà ni òun dá ń bẹ̀ tí òun jẹ lọ, gbogbo àwọn gómìnà wọ́n jẹ lọ. From there Fáyọ̀ṣe ńkọ́, Ayọ̀ Fáyọ̀ṣe, orúkọ yìí náà ni olóyè Sunday Igboho lò lọ́dọ̀ Ayọ̀ Fáyọ̀ṣe, gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe ń ṣàlàyé ni o. Nígbà tó olóyè Sunday Igboho tún débẹ̀, olóyè Sunday Igboho tún jẹ lọ. Now àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ ṣé ti wá jà lójú yín báyìí? Ojú ó ti pẹ́ tà àti ń sọ Ọlọ́run mọ ìdí tó ṣe gbówó lé Sunday Igboho lọ́wọ́, bẹ́ẹ̀ ni tó fún olóyè Sunday Igboho ní owó, because Elédùmarè mọ̀ pé ẹni yìí sẹ̀ ó máa lè manage ẹ̀ ni, kó lè rí owó yẹn lò, ó gbọ́dọ̀ rí owó yẹn lò láti ran ọmọ Yorùbá lọ́wọ́. There is always a reason for everything, but àwọn kan ò mọ̀. Ẹ̀ ń bá olóyè Sunday Igboho ẹ̀ ń bá drag, ẹ ti gbàgbé pé Elédùmarè ló gbé sípò tó wà yẹn. Àwọn kan tó pẹ̀lú gbogbo báwọn ṣe lọ school, ẹ mọ àwọn èèyàn tí wọ́n lọ school ju olóyè Sunday Igboho lọ, tí wọ́n ti ka oríṣiríṣi, 1 naira ò sí lápò wọn, ṣùgbọ́n Elédùmarè ó dìídì choose olóyè Sunday Igboho because ó wò pé ẹni yìí máa kì í láyà, òun ló máa lè ran ọmọ Yorùbá lọ́wọ́. Ẹ má jà tanra wa o, gbogbo nǹkan tó ń lọ kò ń ṣe pé acting kankan, kò ń ṣe pé acting. Ẹ mọ àwọn tí wọ́n ní agbára ńlẹ̀ Yorùbá tí wọ́n lágbára ju olóyè Sunday Igboho lọ, tó jẹ́ pé ẹrù jẹ́ kán jáde, àbẹ́ẹ̀ rí nǹkan bí Ọlọ́run, ó láwọn tí Ọlọ́run máa ń kì láyà, á tún fún wọn lágbára, á tún wá kó lé wọn lọ́wọ́. Irú wọn ni olóyè Sunday Igboho. Ìwọ tó bá ń jowú olóyè Sunday Igboho, advice tèmi máa fún ẹ ń sìn ni wípé lock up, kò yé yín, ẹ lock up, ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wálẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ṣe máa wálẹ̀ olóyè Sunday Igboho máa lọ sókè. Bẹ́ẹ̀ ni, ẹ máa wálẹ̀ olóyè Sunday Igboho máa lọ sókè, because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa nípa àwọn ríru eléyìí rí, lẹ́yìn tí wọ́n detain olóyè Sunday Igboho pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí Buhari ṣe fún, tí olóyè Sunday Igboho lè wọ Nàìjíríà. Àṣebó níyàwó mélòó nínú yín ni ìyàwó yín máa ní pé ó yá o continue kò yé yín, ó yá continue lẹ́yìn tí Ọlọ́run ti yọ ẹ́, ó wá tún ní kó padà sí Nàìjíríà kó lọ máa ṣe nǹkan tó ń ṣe. Mélòó nínú yín ni ìyàwó yín máa support ẹ̀? Because Elédùmarè mọ nǹkan tí olóyè Sunday Igboho máa dà, ló ṣe fún ní irú obìnrin tó fún yẹn. Ẹ̀yin ò ń ronú jinlẹ̀ ni, tẹ́ bá ronú jinlẹ̀ ẹ̀ tẹ́ ní máa bá bàbá yẹn argue, ẹ̀ ní máa bá chief argue anything. Elédùmarè mọ why tó fi olóyè Sunday Igboho síbẹ̀, kí Ọlọ́run kó lè máa ràn wá lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ fi àkókò yìí kí Mrs. Esther Ewétúgà, àwọn èèyàn bí èèyàn nìyẹn. Ẹ má gbàgbé, ó ní ohun tí mo sọ fún gbogbo yín gbà yẹn pé mo nídìí àwọn owó kan láti san bí house rent. Àwọn kan ti gbàgbé, àwọn kan dẹ̀ ti rí, but mo mọ̀ pé àwọn kan ń plan àti send owó sí àkáǹtì yẹn. Ẹ try any amount tẹ́ bá lè send sí, bí 600,000 làwọn lẹ́yìn tí àwọn adigunjalè tán kó gba àwọn ẹrù wa ní ṣọ́ọ̀bù, so I try to stand back. Any amount tẹ́ bá lè send sí àkáǹtì yẹn will be appreciated. Account number náà ni ẹ̀ ń rí lókè yìí. Ẹ try any amount, a máa appreciate ẹ̀. Tẹ́ bá ti rí orúkọ yẹn Wilson, èmi náà ni. A ní rí jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ abẹnàwó. Ẹni tó bá lámábọ̀ là ní débá, kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.